ìpèníjà tí mo kojú pọ̀ ṣùgbọ́n ìgbà tá a ti ka ìtàn ìgbésí ayé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sahabatul kiram lórí nǹkan tójú wọn rí àkèrè gbogbo nǹkan tí a bá pàdé nígbà tí wọ́n gbà mí nílẹ̀ Saudi Arabia tí mò ń lọ láti Ìbàdàn níjọ́ náà lọ́hùn mo wá wálé mo wá dágbére àwọn bàbá wa gbogbo nílé nǹkan tí wọ́n sọ fún mi náà ni pé tọ́ Madina tó ń lọ yìí bó tẹ̀ pé Riyadh ni mo lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ pé Madina làwọn mọ̀ Saudi Arabia Madina ló ń lọ yìí o wọ́n pe kíni kan ní wahabiyyah náà ni wọ́n ń ṣe lọ́hùn. Allahu Akbar. ọ̀dọ̀wọ́ rẹ o kò ń ṣe nǹkan tó jẹ́ pé ó ṣe bẹ̀rẹ̀. wọ́n ní wahabiyyah ni wọ́n ń ṣe lọ́hùn kéwú lọ́lọ́ kéwú torí ọba kéwú ńlẹ̀ ni o kéwú lọ́lọ́ kìí pọ̀ lọ́ gbẹ̀sìn o wọ́n ti wí báwọn fún mi kalẹ̀ sàpèyàn tí yẹn sọ yẹn fún gbọ́dọ̀ ìjọba wa lọ́ọ́ lédè wọ́n máa sọ mi lọ́wọ́ sọ mi lẹ́sẹ̀ yóò pe ni ṣé ẹni yìí ṣé ọgbà tí wọ́n wí táwọn pè sákèsí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ ọdún àkọ́kọ́ tí mo lọ náà mo ti di Muhammadiyya so ó wá ń jọ wọ́n lójú ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́nkọ́lọ́ mo mi dúró mo máa ń gbìyànjú láti ṣàlàyé so láti ṣàlàyé fún wọn láti ṣàlàyé bí wọ́n ṣe lágbára ma èmi náà wá máa gbìyànjú kí n rí dáadáa ṣe fún wọn tó pọ̀ débi wípé nǹkan tí wọ́n máa ń sọ ni pé wọ́n ọmọ yìí àwọn ò fẹ́ rí láìfí rẹ̀ bí ìbá ṣe ojú ọ̀nà ìlànà tó wà yìí tó ní òkúnlẹ̀ tó ní òní sòkú tó nígbà tí mọ́mí mi kú ní 1997 mo rí challenges tó pọ̀ so wọ́n ní kí n ṣe fìdáwò àti gbogbo àwọn ìgbìyànjú wọ̀nyẹn kí n tó takú mọ́ gbogbo wọn lọ́wọ́. fìdáwò dalẹ̀ sọ ní ìsìn báyìí. Islam ló sọ pé kí fìdáwò dá